which had the 7 vials, and talked with me, saying unto me, Come hitherto, and I will show unto thee the judgment of the great woe that sitteth upon many waters, with whom the king of the earth have committed fornication, and the inhabitants of the earth have been made drunk with the wine of their fornication. So he carried me away in the spirit into the wilderness, and I saw a woman sit upon the scarlet colored beast. Now, Masare ṣàlàyé kí tó tún máa kà lọ. Now, Johannu, ìkan nínú ọmọ ẹ̀yìn Jésù, òun ló sọ̀rọ̀ níbí. Nígbà tó ń kọ àkọsílẹ̀ yìí, ó wà ní ibi tá à ń pè ní Cyprus lóde òní. It's between Turkey and Palestine, Israel. Cyprus yẹn island ni. So ibẹ̀ ni wọ́n bá ní ìṣẹ̀ sí nígbà yẹn. So nínú àkọsílẹ̀ yìí, ó jẹ́ ká mọ̀ wípé a rán àwọn alálẹ̀ kan sí. Áńgẹ́lì yìí ni ó bá sọ̀rọ̀. Ibẹ̀ ni àjà ti gbé. Ilẹ̀ ó sọ níbẹ̀, ó ní, so I was he carried me away in the spirit into the wilderness. So ibẹ̀ ni àjà ti gbé. So àjà gbé, ó fi àwọn nǹkan oríṣiríṣi hàn, ibẹ̀ ló ti kọ ìwé Revelation. So ó sọ níbi pé nígbà tí alálẹ̀ ìgbé òun ní àjà, ó ní ó fi agíjù kan hàn òun. Ibi tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ is America, North America ló ń sọ̀rọ̀ nípa ẹ̀, but nígbà yẹn agíjù ní gbogbo ibẹ̀. Àwọn tó lọ tẹ̀dó síbẹ̀ yẹn láti Europe wọn ò tí ì lọ tẹ̀dó síbẹ̀. But báwo la ṣe mọ̀ pé America ni? Mo fẹ́ ṣáájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀dẹ́, a máa kà dé sálẹ̀, so I will analyze it one by one. So ó wá ń ṣàlàyé wípé I saw a woman, nínú aginjù yẹn, I saw a woman sit upon a scarlet colored beast. Now, nínú analogy Odu, other revelation or Odu Ifani àbí whatever, when you are interpreting revelation. Bàbá mi àlọ́ mo ń gbọ́ yín bàbá. Now, when you are interpreting revelation, tí ẹ bá rí obìnrin túmọ̀ sí orílẹ̀-èdè. Then, tí ẹ bá rí beast, ẹranko, ó túmọ̀ sí a world power country. Orílẹ̀-èdè náà ni, bọ̀ orílẹ̀-èdè tó jẹ́ alágbára, tó ní control lọ́wọ́. That's what they call beast. So now níbí báyìí ó ń ṣàlàyé fún wa pé òun rí obìnrin tí ó jókòó lé orí ẹranko tí a wọ̀ ní àwọ̀ pupa rẹ́súrẹ́sú, scarlet mean blood red. So it's talking about two countries here. It's talking about two countries here. One is a woman that is a country that is not world power but have influence. That's a woman, a country that is not world power but has influence. Then Ojókòó lórí a scarlet colored beast. Ìyẹn túmọ̀ sí beast yẹn ìlú tó jẹ́ world power ni. Tó jẹ́ world power. So it's giving us a scenario that he is a country that is not world power but have influence controlling a world power country. Now, show you here, sir. Bẹ́ẹ̀ni.
Now, only full of name of blasphemy. Now, when he used the name of blasphemy, he's talking about the position that world power country is holding. Blasphemy means you are controlling sovereignty. Ìlú kan kò ní àṣẹ ju ìlú mìíràn lọ. But tí ìlú kan bá ti ní sovereignty ní orí gbogbo ìlú tó kù, that country is blasphemy. So he's telling us that what power yẹn ó ní irú àṣẹ yẹn sovereignty over all other countries. Now, he say having 7 heads and 10 horns. Now, ó fún wa ní identity ìlú tó jẹ́ world power yẹn. Gbogbo ìlú ló ní identity ti tiẹ̀. Every country have its passport, identity, culture and personality of their citizens. So, ó fún wa ní identity ìlú tó jẹ́ world power yẹn. Wípé ó ní orí okay. Ó ní pé ó ní ó ní orí méje àti ìwo mẹ́wàá. Now, whenever you see 7 heads and 10 horns, it is an identity or personality of Europe. Ẹ ṣeun bàbá mi bishop. Ẹ gbọ́ sókè dájú mi. So orí méje ìwo mẹ́wàá is an identity of Europeans. Nítorí àwọn indigenous people or tribe, indigenous tribe mẹ́wàá ni ó tẹ Europe dó. Ṣùgbọ́n nígbà Róòmù ó jẹ gàba lórí gbogbo wọn. Nígbà tí Róòmù jẹ́ world power, ó jẹ gàba lórí gbogbo wọn. So àwọn indigenous ẹ̀yà mẹ́ta wọ́n disagree láti submit fún Róòmù. So Róòmù pẹ̀lú gbogbo àwọn tó kù sí ogun wọ́n eliminate àwọn ìran mẹ́ta yìí láàrin wọn. Àwọn gbogbo ìran yẹn wọn ò sí mọ́. Àwọn míì ni wọ́n ti sá wọnú Africa jungle wa tó ti di ará Africa. So òun ni tí wọ́n bá ń ṣàpèjúwe indigenous of Europe, wọ́n ní orí méje ìwo mẹ́wàá. Europe ló ń sọ yẹn. Europe ni ó ń sọ yẹn. So ó fún wa ní identity orílẹ̀-èdè tó jẹ́ world power yìí. Tó jẹ́ wípé ìlú gan tí ò ṣe world power ó fún ní control àti influence, àti wípé ìran tó jáde láti Europe ni wọ́n òun ló fún wa. Ìran tó jáde láti Europe ni wọ́n òun ló ṣe jẹ́ ká mọ̀ wípé ó ní identity wípé ìwo mẹ́wàá ṣùgbọ́n orí adé méje. Now, ìjọba fẹ́ confirm mi history yẹn nígbà ayé Europe yẹn, nígbà ayé àwọn Róòmù yẹn, àwọn ẹ̀yà mẹ́wàá yẹn, a ní àwọn kan tó ń pè ní Alemani. Àwọn Alemani yẹn là ń pè ní Germans lénìí. Ẹlẹ́kejì a ní àwọn Burgundians. Àwọn Burgundians yẹn àwọn ni à ń pè ní Swiss lénìí, àwọn Swiss yẹn. A ní àwọn Frank. Ìyẹn ìkẹta, àwọn Frank yẹn àwọn ló jẹ́ French lénìí. Ẹlẹ́kẹrin a ní àwọn Lombard. Àwọn Lombard yẹn àwọn là ń pè ní Italians lénìí. Ẹlẹ́karùn-ún a ní àwọn Saxons. Àwọn Saxons yẹn àwọn là ń pè ní English. Àwọn UK lénìí. A ní àwọn Suebi. Ìyẹn kẹfà, àwọn Suebi yẹn àwọn ní Portuguese lénìí. Ẹlẹ́keje a ní àwọn Visigoths. Àwọn Visigoths yẹn àwọn là ń pè ní Spanish lénìí. Then ẹlẹ́kẹjọ àwọn ní Heruli. Wọ́n ti pa wọ́n rẹ́ kúrò láàrin wọn. Ẹlẹ́kẹsàn-án di Ostrogoths. Wọ́n ti pa wọ́n rẹ́ kúrò láàrin wọn. Ẹlẹ́kẹwàá tó jẹ́ ìkẹta
àwọn ni vandals wọ́n ti pa wọ́n rẹ́ kúrò láàrin wọn. So àwọn Erulai, Ostrogoths and vandals yẹn àwọn ni ẹ̀yà indigenous tó mẹ́ta nínú mẹ́wàá tí àwọn Róòmù parun ní Europe nítorí wọ́n submit fún wọn. So àwọn ìran wọn míì lè ti sá wọnú Áfíríkà kó ti dá Áfíríkà bọ̀ wọ́n sí ní Europe mọ́. So tí a bá pa lówe tí a bá ní orí méje ìwo mẹ́wàá Europe ní àdárúkọ yẹn. So ó jẹ́ ká mọ̀ wípé torí ìlú tó jẹ́ alágbára àgbáyé yìí which is the peace tó sọ̀rọ̀ nípa èyí ó dẹ̀ ní pé obìnrin ó gùn bí ẹṣin ìyẹn túmọ̀ sí pé ìlú kékeré kan tí ò ní agbára ó ní influence lórí ẹ̀ ó láṣẹ lórí ẹ̀ ó tún wá jẹ́ ká mọ̀ wípé ó jókòó sí ipò blasphemy tàbí ó ní àṣẹ authority sovereignty lórí gbogbo ẹ̀yà ìlú tó kù láyé lágbàáyé yìí dẹ̀ ó ní pé ó jẹ́ oníwo mẹ́wàá olórí méje that means wípé ìtàn indigenes wọn they are all migrants from Europe. So màmá analyze lọ sí bẹ́ẹ̀ mo fẹ́ ṣe wọ́n kà wípé Amẹ́ríkà ni mo fẹ́ ṣe wípé Amẹ́ríkà. Okay. Títí tó tún fi ṣàlàyé fúláàgì wọn. Ó analyze títí tó tún fi ṣàlàyé fúláàgì wọn. Now lẹ́yìn Vaskini Modembe, okay. So only carry me, okay, blasphemy and okay. Then verse 4, only and the woman was arrayed in purple and scarlet color. Now, nǹkan tí òyìnbó pè ní purple níbí is blue. Tẹ́ bá kà ní èdè Yorùbá, ó sọ wípé àmì ẹlẹ́sẹ̀ àlùkò àwọn ẹlẹ́sẹ̀ àlùkò pé aró ni ètò which is blue colour tí ẹ bá ru ẹnu ìwé Dávídì tàbí pé aṣọ máa represent royal family ilé Dávídì. Ó ní ó máa jẹ́ English kọ síbẹ̀ ó ní ó máa jẹ́ purple and white which is lining ó máa jẹ́ purple and lining which is the royal colour and then tẹ́ bá lọ lórílẹ̀‐èdè Israeli lédè kí ni wọ́n gbé jáde as flag wọn tó jẹ́ purple and white wọn is blue and white so tí òyìnbó bá kọ́ wípé pọ́pù ní ayé ìgbà yẹn blue aró ni wọ́n pè ní pọ́pù so that's it so from here he telling us that ẹranko orílẹ̀-èdè ńlá yìí tó jẹ́ wọ́n táwà yìí àti obìnrin náà ó ní àbí woman with array àti obìnrin náà which is orílẹ̀-èdè tó ní point lórí ẹ̀. Only they are dressed in purple, which is blue color, and scarlet, that is blood red. Lining is white. So tẹ́ bá wo flag Great Britain, ẹ máa rí blue yẹn níbẹ̀, ẹ máa rí blood red àti white. Then tẹ́ bá wo United States of America. Ẹ máa rí blood red yẹn tó fàìlà ẹ máa rí white tó fàìlà ẹ máa rí blue field yẹn ó wá ṣàlàyé ẹ níbi bíbá ó ṣàlàyé ẹ ní bíbá wípé ó ní and decked with gold and precious stone ó ní a sì fi góòdì àti òkúta iyebíye ṣe lọ́ṣọ̀ọ́ that is the stand inside that blue field. So
Ṣẹ̀tìrí flag America bẹ́ẹ̀. Ṣẹ̀tìrí flag America bẹ́ẹ̀. The blue decked with stars inside the blue field. Then you have the white lining and the red blood lining. That is the flag of America. And also you have the same blue and red and white with Great Britain. Tó jẹ́ pé obìnrin tí ó gun ẹṣin lórí ìlú náà tó have influence lórí ẹ̀. Now, let's go forward. Ó ní pé having a golden cup in her hand full of abomination and filthiness of fornication. Ó ní ó gbé kọ́pù so dání. Tẹ́ bá wo United States of America, wọ́n ní status kan, wọ́n pè ní status of liberty. Tẹ́ bá wo status yẹn, kí ló mọ obìnrin ni wọ́n mọ, kí ló gbé dání sókè? Kọ́pù wúrà ló gbé dání sókè. So they know what they are doing when they create the status as the representative of freedom of America. Now, only and upon her forehead was written Mystery Babylon, the great, the mother of harlot and abomination of the earth. Ó ní pé ní orí ẹ̀ ni a kọ ọ̀rọ̀ àṣírí sí. Ọ̀rọ̀ àṣírí yìí la pè ní Bábílónì ńlá, ìyá àwọn alágbèrè gbogbo àgbáyé. Now, what he's trying to tell us is that the ideology and the policy that the political set that establish America they are working on is to corrupt and enslave and dissuade the rest nations of the world against the ìpinnu àwọn alálẹ̀ tó ti ṣẹ̀dá wọn. That's why ní ẹ máa rí wọn Amẹ́ríkà lòfin ti máa jáde wípé ẹ̀ẹ́dán máa tẹ́tí àwọn ìlú bòmí wípé ẹ ṣòfin kí ọkùnrin àtọkùnrin máa bára wọn lò, gómìnà àtọkùnrin máa bára wọn lò nílùú yín. Bẹ́ẹ̀ bá ti ṣòfin bẹ́ẹ̀ àníbáyé rajà mọ́, a máa sáńṣọ yín. Wọ́n á ṣòfin wípé ẹ ṣòfin nílùú yín equality woman equality right. Gbogbo àwọn nǹkan bí yẹn tó fi ń da gbogbo lérú káàkiri tó fi wọ́n yí gbogbo orílẹ̀-èdè padà against ìṣẹ̀ṣe wọn àti ìṣẹ̀dálẹ̀ wọn bọ́lá ń ṣe dá gbogbo everybody. So it was meant for a purpose. Now, the verse 6, John said, and I saw the woman drunk with blood of faith and with the blood of the martyrs of Jesus. And when I saw her, I wondered with great admiralty. Johannu rí gbogbo àwọn ọ̀gọ́ tó máa ṣẹlẹ̀ nínú aginjù ní ọjọ́ iwájú. Ó ní ẹnu ya òun wípé ní ibi báyìí ni àwọn nǹkan bàtàbàtà àti nǹkan burúkú báyìí ló máa tẹ̀dó sí ni ó ti máa kó gbogbo ayé lẹ́rú ni ó ti máa corrupt gbogbo nations of the earth. Now verse 7 ó ní and the angel said unto me, wherefore did thou marvel? I will tell thee the mystery of the woman and the deep that carry her. So ó ní àwọn alálẹ̀ yìí wá ń sọ fún òun wípé kí ló dé tó yà òun lẹ́nu. Ó ní òun máa ṣàlàyé fún ẹ̀yin gbẹ̀yìn obìnrin yìí àti ẹranko tí ó gùn. That means wípé ó máa ṣàlàyé ẹ̀ẹ́dì ìlú kékeré tó ń influence ìlú tó máa jẹ́ world power yẹn. So ìlú méjì ni ó wà involved. Ìlú méjì ni ó wà involved. Ọ̀rọ̀ máa ṣàlàyé ìgbẹ̀yìn wọn fún. Ó ní I will tell thee the mystery of the woman and the beast that carry her, which had 7 heads and 12 horns. Tó fi yé wa wípé ìran láti Europe náà ni wọ́n lọ tẹ̀dó síbẹ̀. Ó ní pé the beast that thou sawest was and is not and shall ascend out of the bottomless pit. Ó sọ wípé ìlú
world power yìí ó ní pé ó ti wà rí status tí ìlú yẹn gbé tó máa gbé jáde láti fi operate as a world power ó ní irú ẹ̀ ti wà rí ó ní pé ó lọ sí ìparun ó ní ṣùgbọ́n ní ọjọ́ iwájú status yẹn tún máa jáde padà. So táìmù tí eléyìí ṣẹlẹ̀ àwọn Róòmù ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ yẹn sẹ́yìn when the Europe was divided into two. We have the Eastern Europe and the Western Europe. Àwọn Eastern Europe yẹn they are all Rome's wọ́n Turkey ni wọ́n fi ṣe capital wọ́n pè ní Constantinople. Ibẹ̀ ni ó dàbí United Nations nígbà yẹn tó ti control gbogbo àgbáyé. Why from Rome back to the UK they are all Western Rome or Europe. Ibẹ̀ yẹn ni wọ́n fi ṣe ilé tí wọ́n ti ń kó ọrọ̀ gbogbo àgbáyé tí wọ́n fi Eastern Europe acquire with war with military tó ń da gbogbo ayé rú ibẹ̀ làwọn ti ń enjoy náà fi ṣe ayé. Ó lágbára. Kó tó di pé gbogbo wọn wá nígbà tí Róòmù tó wó gbogbo wọn wá pín sí mẹ́wàá scattered. Now only the being that thou sawest was and is not and shall ascend out of bottomless pit. Ó fi ń yẹ pé principle yẹn ó ti wà rí tó collapse. Ó ní pé principle yẹn tún máa jáde ní ọjọ́ iwájú èké. Òun principle yẹn l'Amẹ́ríkà ń lò òun ló sọ yẹn. Ìjọba wọ Amẹ́ríkà dáadáa ẹ rí i pé nínú Amẹ́ríkà náà ni United Nations wà. Bẹ́ẹ̀ni. Gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ló control United Nations. United Nations bá sọ Amẹ́ríkà ló sọ. And Great Britain have a strong influence and control. Ohun tí Britain bá ti sọ fún Amẹ́ríkà l'Amẹ́ríkà máa ṣe. So wọ́n kàn fi gbogbo meeting àgbáyé wọ́n fi yẹn kó wọn lọ́bẹ̀ yẹn kó wọn sábẹ́ ni. Ó lágbára. To colonize to influence them. Ó lágbára. So ṣògbó pa àwọn tó gbọ́kàn lé wípé Amẹ́ríkà o UK o àbí UN ó máa gbà wọ́n lẹ̀ láti fún ọ lómìnira irọ́ pátá lẹ̀ pa àwọn tó mú yín lẹ́rú nìyẹn. Now, only with whom the kings of the earth have committed fornication meaning wípé láti yẹ̀bá kúrò ní ìlànà àwọn ìṣẹ̀dálẹ̀ tọ́lọ́ ti fún gbogbo ẹ̀yà tó kù láti yẹ̀bá kúrò bẹ́ẹ̀ láti wá bọ́ sí nǹkan míì nǹkan tí ara ti ọ̀ ẹ̀rí bá Amẹ́ríkà gbogbo àwọn tó ṣẹ̀dá wọn kọ́kọ́ jẹ́rìí pẹ̀lú Ọlọ́run gbogbo kíní wọn Ten Commandments tí wà bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó jẹun tán yóò tán wọ́n yẹ̀bá kúrò nílànà Ọlọ́run wọ́n á ṣètì ara wọn. Ó ní kọ́ máa ṣòfin pé ọkùnrin àtọkùnrin ló ní ráìtì àti Yorùbá nation la fẹ́ káàbọ̀ sí ètò. Obìnrin ọkùnrin ní ráìtì àti yípadà sóbìnrin obìnrin ní ráìtì àti yípadà sókùnrin wọ́n bẹ̀rẹ̀ sí ṣe gbogbo oríṣi. That is what they call fornication when you go out of the nature the law of nature. Only and the inhabitants of the earth have been made drunk with the wine of fornication. Àwọn ló influence gbogbo orílẹ̀-èdè àgbáyé sí ìṣekúṣe against the culture àti ìlànà títí wọn. Ó ní so he carried me away in the spirit into the wilderness and I saw this woman seated upon scarlet colored beast full of name of blasphemy, having 7 heads and 10 horns. And the woman was arrayed in purple and scarlet color, decked with gold and precious stone and pearls, having a golden cup in her hand full of abominations of the fornication. And upon the forehead a name was written, Mystery Babylon the Great, the mother of harlots and abomination of the earth. And I saw the woman drunk with blood of the saints and with the blood of the martyrs of Jesus. And when I saw her, I wondered with a great admiration. And the angel said unto me, Wherefore did thou marvel? I will tell thee the mystery of the woman and the beast that carried her, which
hath the 7 head and the 10 horns. The beast that thou sawest was and is not and shall ascend out of bottomless pit. And go into partition. Ó ní ìgbẹ̀yìn wọn ìparun ni. Ìgbẹ̀yìn wọn ìparun ló máa jẹ́ fún wọn. Ó ní pé and they that dwell on earth shall not wonder, whose name were not written in the book of life from the foundation of the world. Now, nígbà tí wọ́n dá United Nations sílẹ̀ ní 1945, tí wọ́n ní kí gbogbo orílẹ̀-èdè wa join. Now, ó sọ níbẹ̀ wípé àwọn ẹ̀yà orílẹ̀-èdè tó wà ní orí ilẹ̀ ayé ṣùgbọ́n tí orúkọ wọn ò hàn nínú ìwé is talking about àwọn ẹ̀yà tí wọn ò tí àwọn ẹ̀yà orílẹ̀-èdè wà ṣùgbọ́n they are not independent. Lára ẹ̀ ní ẹ̀yà Yorùbá is a nation. Lára ẹ̀ ní ẹ̀yà Igbo Biafra. Àwọn orílẹ̀-èdè pọ̀ gan bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé abẹ́ orílẹ̀-èdè kan ni wọ́n wà nígbà yẹn tó jẹ́ wípé United Nations kó gbogbo àwọn orílẹ̀-èdè sábẹ́ wọn. Ṣùgbọ́n àwọn ẹ̀yà yìí tí ó jẹ́ pé orílẹ̀-èdè náà ni wọ́n ṣùgbọ́n tí wọn ò tí ì ní òmìnira. Ó ní pé àwọn kan wà nínú wọn nígbà yẹn tó ní pé ẹ fura kínní tí ẹ ń ṣe yìí ó ti wà rí tó jẹ́ pé ìparun ló kẹ́yìn ẹ̀. Ohun tí òun lẹ tún jí padà yìí. Ṣùgbọ́n nítorí pé wọn ò tí ì jẹ́ orílẹ̀-èdè wọn ò lẹ́nu àti kick against it. Òun lẹ ṣe rí bàbá wa bí Awólọ́wọ̀. Nígbà tá a gba independence, Awólọ́wọ̀ lé gbogbo wọn kúrò l'Ékòó. Ó lé wọn ilẹ̀ nọ́ọ̀tì ní àwọn òyìnbó yẹn lọ. Awólọ́wọ̀ lé wọn kúrò nílẹ̀ Yorùbá. Because àwọn ẹ̀yà orílẹ̀-èdè kan tí wọn ò tí ní independent nígbà yẹn wọ́n ti rí ọjọ́ iwájú yẹn wọ́n ti mọ̀ pé United Nations ẹ fọ́ọ̀mù yìí gbé lọ sọ́dọ̀ Amẹ́ríkà ọgbọ́n àti jẹ́ ká Amẹ́ríkà colonize gbogbo ayé ni. Ó lágbára o. So that's what he's saying. Ó ní pé when they behold the peace that was and is not and yet is tí wọ́n rí orílẹ̀-èdè tó jẹ́ world power yìí tí tó gbé sovereignty gbogbo àgbáyé sọ́dọ̀ ẹ̀ tó jẹ́ kó ti wà rí tó jẹ́ pé chaos ló kẹ́yìn ẹ̀ tí ò sí mọ́ ó tún wá jẹ́ pé ní ìṣẹ́jú wọn ni irú ẹ̀ tún wá jáde padà. That was saying. Only and Yide is the mind of wisdom. So ó ṣe analysis ní báyìí. Only here is the mind of wisdom. Analysis ló fẹ́ ṣe ní báyìí. Only the 7 earth and 7 mountains on which the woman seated. Analyze, explain fún ní báyìí. Only and there are 7 kings. 5 are fallen. 1 is, and the other is not yet come. Only and when it comes, he must continue a short space. Only and the beast that was and is not, even he is the 8th, and he is of the 7th, and goes to perdition. I explain gbogbo ibẹ̀ yẹn fún yín. Ó ní pé the 7 kings. Ó dárúkọ ó ní 7 ẹ̀kì ó jẹ́ ìpele power tó ti wà. Ó ní there are 7 kings àwọn adarí gbogbo ayé bíi méje ló ti wà. Ó ní 5 are fallen. Ó ní àwọn 5. Ṣé gbọ́ mi sà? Mo wà pẹ̀lú yín bàbá, mo wà pẹ̀lú yín gbogbo àgbáyé ń gbọ́ yín. Ó ní pé àwọn orílẹ̀-èdè 5 tí wọ́n ti rúlù àgbáyé ni wọ́n ti jẹ tí wọ́n ti fall tí wọ́n ti ṣubú. I can analyze it for you. Egypt òun ni ó kọ́kọ́ jẹ́ world power. Egypt òun ló kọ́kọ́ jẹ́ world power. Lẹ́yìn ìgbà tí Egypt fall, then we have Assyria. Àwọn Assyria
yẹn ni wọ́n wà ní northern Iraq mọ́ ìlú tá à ń pè ní Syria lẹ́nìí. And Syria ni wọ́n pè wọ́n. War power náà ni wọ́n. Ìgbà táwọn rúùlù ni Ọlọ́run sọ fún Jonah kó lọ sọ fún wọn ní Nínéfè. Nínéfè inú Assyria ló wà, kápítà Assyria ní Nínéfè. Wípé kó lọ sọ fún ọ wípé kọ́ yé ibi ṣe, wọ́n ja civil war gbà ẹni, the kingdom is breaking down. Kó tó di pé Jonah fẹ́ ká lọ, ó wá lọ gbóná ọkọ̀ tí omi ní pẹ́ jágbe jẹ. So that is just analogy. So after the Assyria to break, to fall, then we have the third world power, which is Babylon. Babylon, that is the South Iraq, Southern Iraq, only Babylon. So ìyẹn náà rule gbogbo àgbáyé world power nígbà Nebuchadnezzar àtàwọn èèyàn ẹ̀. Then after Babylon, the fourth world power òun ni Medo-Persia. Medo-Persia. Àwọn Medo-Persia yẹn, àwọn Persia ní Iran, àwọn Mẹ́tẹ̀, àwọn ní Russia, àwọn Afghanistan, Russia yẹn. So we have Medo-Persia, àwọn orílẹ̀-èdè méjì ló fọ́ papọ̀ tí wọ́n gba ìjọba lọ́wọ́ Bábílónì. So Medo-Persia yẹn reign, òun náà reign. Now lẹ́yìn Medo-Persia, the fifth is Greece. Àwọn Greece náà wọ́n jagun nígbà Alexander, wọ́n gbàjọba lọ́wọ́ àwọn Medo-Persia. Greece, àwọn Greece náà wọ́n di alágbára àgbáyé, ó ti márùn-ún. Náà ó sọ níbí báyìí, ó ní pé àwọn márùn-ún ti ṣubú. Ó ní pé àwọn east, ó ní ẹyọ kan ó ń rúlu àgbáyé náà. Nígbà tí Jòhánù tó ń kọ ọ̀rọ̀ yìí, Róòmù ló ń ṣe alágbára àgbáyé nígbà yẹn. So Róòmù ni ó pa world power after Greece. Ó di mẹ́fà bẹ́yẹn. Ó continue, ó ní and the order is not yet to come. Ó ní and when it comes, they will continue a short space. That means wípé èyí tó máa dá ìkeje yẹn tó máa wá lẹ́yìn Róòmù yẹn, ó ní kò ní pẹ́. Ìyá mi Elizabeth. Òun ò ní rúùlù àgbáyé pẹ́. Bó máa lájẹ̀ mọ̀ wípé lẹ́yìn tí Róòmù tó fọ́ọ̀lù, tí gbogbo Yúróòpù pín wẹ́lẹ́wẹ́lẹ́, orílẹ̀-èdè tó tún dìde tó jẹ́ world power òun ní England, àwọn Britain. Àwọn ni ó colonize gbogbo àgbáyé, about 70% gbogbo àgbáyé ni ó ń sọ English. Wọ́n colonize Asia, Africa, everywhere. Àwọn náà ni ó gbéra tó lọ sí America. Tó lọ colonize wọ́n bẹ̀ tó tẹ̀dó sí gbogbo bẹ̀ láti Europe, wọ́n tẹ̀dó síbẹ̀. Bàbá mi àrólé Odùduwà. Wọ́n ní what about Prince of Persia? Prince of Persia. Ẹ jẹ́ kí mi máa bá ọ̀rọ̀ tí mò ń sọ lọ, mo ti ṣàlàyé Persia. Ó ní Medo-Persia. Àwọn Iran ló jẹ́ Persia. Àwọn Mẹ́tẹ̀ ní Russia or Afghanistan. Wọ́n jọ parapọ̀ gbàjọba lọ́wọ́ Bábílónì ni. Àwọn pé ìjọba ẹ ní Medo-Persia. Ẹ ṣeun dáàdì. Ẹ ṣeun. Yeah. Now, so ìkeje òun Britain. So ní bíbá yìí táǹtà yìí. So okay. Okay, ojú mi flip gbèdéke mọ́ ọ̀gá, sorry. Okay, no, take time yìí, take time yìí bàbá. Gbogbo ọmọ Yorùbá ń gbọ́ yín. Only and the beast that was and is not, even is the age. Ṣé ń gbọ́ mi sà? And there are 7 kings, 5 are fallen. Mo ti ṣàlàyé àwọn márùn-ún tó ti kú náà ti ṣú: Egypt, Assyria, Babylon, Medo-Persia, Greece. Ó jẹ́ márùn-ún tó ti ṣubú. Ní ìgbà Jòhánù kọ ọ̀rọ̀ yìí, Róòmù ló ń rúlù àgbáyé ńgbà yẹn. Ó ní àwọn east ìyẹn ní Róòmù tó jẹ́ ìkẹfà
Ó ní ìyẹn ló ń rúlù lọ́wọ́lọ́wọ́. Ó ní the order is yet to come. Ìkeje kò tí ì wáyé. Ó ní and when it comes shall continue a short time. Tàbí ìpè nígbà tí ìkeje wáyé which is Great Britain. Òrùlù gbogbo àgbáyé tó iye ìgbà tí àwọn ìkẹfà yẹn títí di tó fi rúlù ayé. So Great Britain just colonize wọn pẹ́ tó fi rúlù gbogbo àgbáyé they just colonize and give independence. Then why tí yẹn ṣẹlẹ̀ America prepare. Ọ̀kan wá ní pé and the beast that was and is not even he is the eighth. Yeah. And he is of the seven. He is of the seven. And he goes addition. Ó ń jẹ́ ká mọ̀ pé alágbára àgbáyé tó wá jẹ́ ìkẹjọ which is America. America is a world power today. America is a world power today. Apart from bó ti show wa flag, apart from bó ti show wa how he carry a kind of United Nations to himself. Ó tún wá fẹ́ show wa wípé he is of the seven. Gbogbo alámọ̀ wípé Britain ni ó fún America ní independent. Ṣé àpá mi sà? Bẹ́ẹ̀ni. Gbogbo alámọ̀ wípé Britain ló fún America ní independent. Ó sọ fún wa wípé he is of the seven. Pé láti ara ìkeje yẹn ló ti jáde. So America came out from Britain. Ó wá fi dá wa lójú gbàgbàgbà wípé America ni ó sọ̀rọ̀ nípa ẹ̀. Ó ní pé it goes to perdition. Ó ní ìparun ló máa gbẹ̀yìn gbogbo tó ń ṣe. So you as a Yorùbá person, à ń sọ̀rọ̀ Yorùbá nation. Òun gbé ọkọ̀ l'Amẹ́ríkà. Òun gbọ́kànlé Britain. Òun gbọ́kànlé United Nations. Pé àwọn ló máa fún alómìnira. Ó ti tọ́ ara ẹ̀. Wọ́n máa ní ìṣòro láìpẹ́. Wọn ò ní ráyè tẹlòmíì. Oníkálukú ọlọ́mú máa dánmò ìyá ìgbé ni. Ó ń sọ̀rọ̀ lọ. Please have one mind and shall give the power and strength unto the beast which is the United Nations. Gbogbo wọn kóra síbẹ̀. Ó ní these shall make war with the lamb and the lamb shall overcome them. For he is the Lord of lords and King of kings, and they that are with him are called and chosen and faithful. And he said unto me, tẹ́ bá lọ sí Russia. Ṣé ẹ gbọ́ mi sà? À ń gbọ́ yín gbogbo lẹ́yìn bá gbọ́ yín. Tẹ́ bá lọ sí Russia, one of the logo àti image àwọn ìṣẹ̀dálẹ̀ wọn tó máa fi wọ̀nyí òun ní àgbò orí àgbò. That's a Russian logo. Now, ó sọ wípé wọ́n máa bá ọ̀dọ́ àgùntàn yẹn jà pé ọ̀dọ́ àgùntàn yẹn máa ṣẹ́gun wọn. So àwa ti mọ̀ pé Russia ló máa destroy America last. Kábíyèsí. So òun ló sọ níbí. Ó ní nítorí pé àwọn tó wà pẹ̀lú ọ̀dọ́ àgùntàn yẹn they are faithful people. They are not deceitful people like what they are doing in United Nations, deceiving the whole world. Only and he said unto me, the waters which thou sawest where the old feet upon are people and multitude of nations and tongues. Only orí omi tí obìnrin yẹn tó jókòó lé ó túmọ̀ sí ọ̀gọ̀ọ̀rọ̀ orílẹ̀-èdè káàkiri gbogbo àgbáyé. So ìtumọ̀ ni wípé America is having influence through United Nations ruling the whole nations of the world. 16 only and 10 horns which thou sawest upon the beast, he shall eat up the whole and shall make her desolate and naked, and shall eat her flesh and burn her with fire. Láti inú United Nations ni Third World War yẹn ti máa burst out.
Ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́. Ẹ máa wo Europe lẹ́nu ẹni pé gbogbo àwọn country Europe yẹn they are in enmity with Great Britain. Bàbá mi àgbáyé, mo kì í yẹn káàbọ̀. Nígbà tí Great Britain UK tó ti yọra kúrò ní European Union, gbogbo ti wà hostile sí Great Britain. Wàhálà máa bẹ́lẹ̀ ní UK máa pín sí mẹ́ta. At that time, America will be facing its own civil war. Wọn ò ní rójú ráyà ara wọn. So ọmọ Yorùbá ò nílò láti dúró títí di ìgbà yẹn tí kò ní sí ìrànlọ́wọ́. Àkókò tí ìrànlọ́wọ́ wà fún wa rèé. So àwọn olóṣèlú Yorùbá, àwọn ni wọ́n ń so Yorùbá lẹ́sẹ̀ méjì kì í ṣe orílẹ̀-èdè òyìnbó kankan. Ní ọjọ́ tí àwọn olórí orílẹ̀-èdè Yorùbá bá ti pinnu wípé a fẹ́ dá dúró, Yorùbá máa dá dúró. Tí àwọn àgbààgbà bá pinnu. Yes, only for God has put in their heart to fulfill His will and to agree and give the kingdom unto the peace until the word of God shall be fulfilled. And ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní time, ó ní appropriate time. Àdá Yorùbá, àwọn àgbààgbà Yorùbá fẹ́ lókónó láti gba òmìnira àbí wọn ò fẹ́ lókónó. Àkókò tí ọlọ́mú máa dánmú yẹ ìgbé káàkiri gbogbo àgbáyé máa ṣẹlẹ̀. Tó bá wá délẹ̀ nígbà yẹn, kí ọmọ Yorùbá máa wà ní abẹ́ ẹrú àwọn aláwọ̀ dúdú ara wọn, kó máa wà ní abẹ́ ẹrú àwọn Fúlàní, kó má jẹ́ pé Fúlàní ti pa gbogbo ilẹ̀ Yorùbá, òun là ń ké dandan. Yorùbá máa pín, gbogbo wa la máa pín, Nàìjíríà máa pín. Bọ́fẹ́ bọ́kọ̀. Ó ní and the woman without sorrow is the great city. We reign over all the things of the earth. He's talking about Great Britain. Great Britain tí gbogbo ènìyàn sọ èdè wọn káàkiri gbogbo àgbáyé. Àwọn náà ni ó ń kó àlùmọ́ọ́nì Yorùbá ilẹ̀ Nàìjíríà lọ́fẹ̀ẹ́. Àwọn èèyàn wa ojú wọn dẹ̀ là. Wọ́n sì ṣetán àti para wọn kọ́ di òmìnira. Ó máa ṣe o. Ẹ bá ráwọn olórí ilẹ̀ Yorùbá, a máa sọ̀rọ̀ pé a fẹ́ gbà òmìnira. Wọ́n máa bèrè ẹ pé ṣáàtì lọ sí ọ̀dọ̀ òyìnbó kan, ṣáàtì lọ bá òyìnbó kan ní Britain. Ẹ bá rí gbogbo wọn tó fẹ́ jẹ pẹ́sidẹ̀ntì Nàìjíríà. Tí wọn ò bá lọ sí Britain, tí wọn ò bá lọ sí UK, kọ́ lọ ṣe Britain, wọn ò lè ṣe election. Buhari lọ sí Britain. Tinubu lọ Britain. Obi lọ Britain. Gbogbo wọn máa lọ Britain ní kan tó ṣe election. Ó yẹ kẹ́ mọ̀ pé ibi tí wọ́n ti ń ṣàdarí wọn nìyẹn. Ṣùgbọ́n òpin àti ìparun ń bọ̀ lórí àwọn orílẹ̀-èdè yẹn láìpẹ́. Wọn ò ní rójú ráyè títí wọn. Nígbà náà kó má wà too late fún ìran Yorùbá láti dòmìnira. Torí kò sẹ́ni tó máa lọ pé bá nígbà yẹn mọ́. Mo máa sọ àṣírí kan fún yín. Gbogbo ọmọ Yorùbá ló ń gbọ́ yín ní tilé toko. Jeremiah 15:16. Nígbà táwọn ọmọ Israẹli tí wọ́n wà ní oko ẹrú ní Babylon. Jeremiah Ọlọ́run á sọ fún yín pé. Ẹ bá mi share ètò yìí, ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ bá mi share ètò yìí. Ẹ bá mi share ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run sọ fún pé wọ́n máa lo 70 years. Kó tó di wípé wọ́n máa ní àǹfààní àti gba òmìnira padà. Jeremiah wá sọ fún Ọlọ́run wípé àwọn ìran tó kó lọ yìí wọ́n lè ti kú kódà àwọn ọmọ ló máa wà lọ́hùn. Àwọn yẹn ò ní fẹ́ padà. Kí ló máa ṣẹlẹ̀? Ọlọ́run wá sọ fún wípé tákòókò yẹn bá tó. Ó ní I will send my fishermen to fish them. And I will send my hunters to hunt them in all the mountains, hills, and out of the clefts of the rock back to my land. Ó ní òun máa wá wọn fúnra wọn. Ṣẹ́rí àwọn Fúlàní tó
tó wọlé ìgbà wá pa àwọn èèyàn. Iṣẹ́ ọwọ́ àwọn alálẹ̀ ni. I'm going loud and clear. Iṣẹ́ ọwọ́ àwọn alálẹ̀ ni. Tí Yorùbá ò bá ti pinnu, táwọn àgbààgbà Yorùbá ò bá ti pinnu, táwọn elite and politicians wa tí wọn ò bá ti pinnu wípé kí a gba orílẹ̀-èdè wa ká a dá dúró, Fúlàní máa wọlé wá pa wọ́n. Ìránṣẹ́ Elédùmarè ni wọ́n, àǹjọ̀nú ni wọ́n, a ti fi wọ́n síta láti sọ àwọn ọmọ Yorùbá jí kúrò nínú oorun ikú tí wọ́n ń sùn. Ìránṣẹ́ Olódùmarè làwọn Fúlàní tó ń pa wá láti jí wa lójú oorun wa. Ẹni pé àwọn ọba ẹni pé wọn ọ̀dá ní Yorùbá nation tẹ́lẹ̀. Nígbà tí Fúlàní pa mẹ́ta láàrin ọ̀sẹ̀ kan, gbogbo àwọn bá dìde. Bẹ́ẹ̀ni wọ́n dìde. Wọ́n pèsè àwọn olóṣèlú ló kàn báyìí. Àwọn olóṣèlú ni. Àwọn ló kàn báyìí. Kọ́ bẹ́ẹ̀ látòrí Sanwó-Olú gbogbo governors ilẹ̀ Yorùbá. Tìyàwó. So you are getting me right. You are getting me right now. So ìwọ tó jẹ́ ọmọ Yorùbá tó bá mọ̀ wípé ọdẹ gba orílẹ̀-èdè Yorùbá á máa fèsì àwọn àgbààgbà ìka kan, àwọn afẹ́nifẹ́re afẹ́sì wọn. Àwọn politician afẹ́sì wọn. Àwọn ọmọ Yorùbá kan tó jẹ́ pé they are gullible, wọn mọ ọ̀tún yàtọ̀ sósì. Either they are rich or they are poor. Àwọn ọ̀fẹ́ Yorùbá nation. A máa fèsì wọn. A máa fèsì àwọn mídíà kan tó jẹ́ pé ìsọkúsọ nípa Yorùbá nation náà máa ń pé a máa fèsì wọn. A fèsì wọn. Yorùbá ló máa bá Yorùbá jà la máa fi gba òmìnira. Kì í ṣe Fúlàní la máa bá jà. Àwọn àṣírí ni mò ń ké fún yín yẹn. Bàbá ẹ gbóhùn sókè, gbogbo àgbáyé ló ń gbọ́ yín. Ẹ gbóhùn sókè dádì mi. Ṣé ìwọ yìí tẹ́ ẹ̀ bá ti fẹ́ kẹ́ kọjú ìjà síra yín, kẹ́ lé àwọn ọlọ̀tẹ̀ kúrò láàrin yín, kẹ́ gba òmìnira yín, ẹ̀ tí ì ṣetán. Àwọn aráàta ló máa sọ Ọlọ́run, àwọn alálẹ̀ máa gbé àwọn aráàta láti máa ṣọ̀kú fún yín kí ẹ máa fi jí. Bẹ́ẹ̀ni. So that's the truth. Now, remember, I will say this and I will keep quiet. I'm telling you the truth according to the revelation that God has given to me. And a prophet doesn't speak when he don't know. I'm speaking from the proof and the evidence that God has shown and given to me. December 2nd, táwọn ọmọ Igbo bá ti declare, there will be turmoil. Kì í ṣe Nàìjíríà nìkan, ní gbogbo àwọn ìlú tí Nigerians bá ń gbé ìjà máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ káàkiri. Then Nigeria, either you are ilẹ̀ Yorùbá or not, ara onírokùn ara onírò adìyẹ. It will happen for 3 months and a half. So Lati, December 2024, Lati Boyena to the end of March 2025. Check for me, sir. À ń gbọ́. Àwọn orílẹ̀-èdè àgbáyé wọn ò gbọ́gbọ́n ní ṣe bí wípé wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá rí wípé agbára Nàìjíríà ò wá ka mọ́. Wípé àwọn Biafra wọ́n ti ṣẹ́ gbogbo ogun Nàìjíríà. Gbogbo ibi tí àwọn orílẹ̀-èdè àgbáyé wọ̀nyí US, UK, Europe tó ti ń jẹ. Gbogbo ẹ̀ ni wọ́n ti tú pátápátá, kò sí ọ̀nà àti máa pọ́n epo fún wọn mọ́. Àwọn àjọ yìí wọ́n máa pe meeting ní April 2025. Wọ́n máa pe meeting. Mo rí vulture, kí náà pè ní vulture ní Yorùbá? Igún. Ẹyẹ gúnugún. Mo rí ní
àjọ àwọn ẹyẹ igúnnugún. I know the meaning. Àwọn alátẹnujẹ, àwọn alágbára àgbáyé nìyẹn tó jẹ́ pé Nàìjíríà ní ìkókó ọbẹ̀ wọn. So wọ́n máa invite àwọn olórí àwọn Biafra. Wọ́n dẹ̀ máa invite àwọn olórí ìjọba Nàìjíríà. Àwọn náà máa wà bẹ́ẹ̀. Don't forget April 2025. Nígbà tí wàhálà yẹn bá ti ń lọ for 3 months and a half. See, everything, network and anything what in Nigeria break down. Mo rí pé wọ́n pààrọ̀ wà fún àwọn Biafra wípé kó jèbù rẹ̀. Àwọn Biafra yarí wípé no, àwọn lọ. Ní ìkẹyìn gbogbo, wọ́n máa send the Security Council kó wá dáàbò bo ilẹ̀ àwọn Biafra yẹn. Biafra automatically break out of Nigeria. Àwọn Biafra máa lọ. Now, ohun tó wá ń yà mí lẹ́nu ni wípé mi ò rí àjọsọ ọmọ Yorùbá. Mi ò rí àjọsọ ọmọ Yorùbá nation. Mi ò rí àjọsọ wọn. So now, no ìfihàn or revelation, it is not automatic. Ohun tó lọ́wọ́ bá fẹ́ kó rí ló máa fi hàn ẹ́. Tó dífá ohun táwọn alálẹ̀ bá fẹ́ kó rí ló máa rí. Now, but ìdẹ́mi fẹ́ fi sage. Mo fẹ́ kí àwọn tó ń ṣe adarí Yorùbá nation kó máa gbọ́. Níwọ̀n ìgbà bẹ́ẹ̀ mọ̀ wípé lágbára ẹnu la ní. Ṣùgbọ́n àwọn Biafra ti ṣetán àti jìjàgbara yẹn fún gbogbo wa. Tí àwọn Biafra bá ti lọ àpéjọ àgbáyé fún meeting irú yẹn, káwọn adarí Yorùbá kó tẹ̀lé wọn. Ṣé ń gbọ́ mi sà? Gbogbo àgbáyé ló ń gbọ́ yín dádì mi. So that wọ́n lè sọ gbogbo ẹ̀kúnná papọ̀ níbẹ̀. A lè jọ lọ. Tí a bá ti tẹ̀lé wọn, a máa remain nínú Nàìjíríà. Biafra máa lọ, àwa máa remain nínú Nàìjíríà. Ìpè wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Àwa nìkan ò dẹ̀ lè bá Fúlàní jà. Ṣó ń yé yín sà? À ń gbọ́. Mò ń sọ nísìnyí kẹ́ lè keep ẹ̀ in the archive. Tí àkókò yẹn bá ti fẹ́ tó kí a lè pariwo fún àwọn tó darí wa. Ọ̀rọ̀ delegate kan tẹ̀lé wọn. Yorùbá náà fẹ́ negotiate. Kì í ṣe ní Nàìjíríà náà ti máa pe mítì yẹn o. Ilẹ̀ Europe náà ti máa pe mítì yẹn sí. Wọn ò dẹ̀ ní pe mítì yẹn sí UK. Ilẹ̀ Europe náà ni wọ́n ti máa pè sí. Thank you very much. Ẹ ṣé o. Ẹ ṣeun bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. 1 hour gẹ́gẹ́ tẹ̀sán náà. Òun náà ni ẹ lò bàbá wa. A dẹ̀ ti gbọ́ gbogbo ohun tẹ́ ẹ bá wa sọ pátápátá ló wọ̀ wá létí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe jẹ́ ìkan gbòógì nínú ìjàngbara yìí. Mo mọ̀ pé àwọn kan lè fi ta lólobó. Tí mo dẹ̀ mọ̀ pé tán bá ń gbọ́ náà wọ́n á ṣe ṣẹlẹ̀ lórí. Ẹ ṣé bàbá wa Bishop Adésínà látẹ̀kan. Kí wá ní àmọ̀ràn yín gẹ́gẹ́ bí mo ṣe máa ń béèrè lọ́wọ́ yín fún gbogbo àwa tí a jẹ́ ọ̀dọ́ ọmọ Yorùbá nation, fún gbogbo àwọn nǹkan tí ẹ sọ ṣáájú yìí, kí ló yẹ kí àwa náà máa ṣe sílẹ̀ fún December 2nd tí àwọn àbí tí wọ́n fẹ́ tí wọ́n máa declare. Kí ni àmọ̀ràn yín fáwọn ọmọ Yorùbá? Mọ̀ pé iṣẹ́ ń lọ lábẹ́ táwa mọ̀, ṣùgbọ́n kí lẹ tún lè sọ lélẹ̀ tó light tí a lè sọ lórí afẹ́fẹ́ fún àwọn èèyàn wa nílé? Ẹ ṣé mo dúpẹ́. Àmọ̀ràn mi ní ṣókí, oníkálukú ìrànlọ́wọ́ ohun tó bá lè ṣe
fún ìwàsáyé orílẹ̀-èdè Yorùbá máa ṣe tó bá dẹ̀ rí àgbàlagbà kan